Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv was Swoby. Gbogbo ẹ̀yin alágbára tẹ́ ń lo agbára láṣìlò gẹ́gẹ́ bí Adédoyin ti ń lo agbára yìí lásìkò yìí. Ẹ wá wo ibi tí wọ́n bára wọn dé o. Oriyomi Hamzat, ẹni tó jẹ́ ṣe pé gbogbo aláti mọ̀ pé ó máa ń sòdodo ọ̀rọ̀, ó máa ń sọ gbogbo àwọn ìwà tí ò bá dá láàrin ìlú tó jẹ́ pé kí a lè kọ́gbọ́n bẹ́ẹ̀ àti bí ọ̀rọ̀ ṣe ń lọ pàápàá lórí ikú ọmọkùnrin kan tí wọ́n pa ní ilé ìtura Adédoyin níjọ́sí. Eléyìí ló fà á tí Adédoyin àti àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti fi ń fà á sọ́tún tí wọ́n ń gbé e lọ́tún tí wọ́n ń gbé e lọ́sì ní gbogbo gbà. Ṣùgbọ́n bí lásìkò yìí Oriyomi Hamzat fúnra ẹ̀ òun náà ó ti gba ilé ẹjọ́ lọ o, ó ti gba ilé ẹjọ́ lọ báyìí. Ó ní ẹjọ́ tẹ̀ ń pè mí ní gbogbo gbà yìí ti wá ń pọ̀ jù, ẹ jẹ́ kémi náà gba ilé ẹjọ́ lọ kí wọ́n kún bá a dáa nítorí pé a ti gba ìdájọ́ lórí ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀. Ọwọ́ ọbú tí ẹ tún yọ pẹ̀lú àwọn ọlọ́pàá tí wọ́n yọ Oriyomi Hamzat lẹ́nu ló fà á tí ó fi lọ sílé ẹjọ́ tó ké gbàjarè tí ó gbé ẹjọ́ rẹ̀ lọ sílé ẹjọ́ ní ìlú Ọ̀yọ́ state nílùú Ìbàdàn Ọ̀yọ́ state. Ní báyìí wọ́n ti wà nílé ẹjọ́. Ẹ jẹ́ ká wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ kí a rí ohun tí mò ń sọ o. Orúkọ ti tèmi ni amòfin Rahmon Adedoyin. Amòfin Rahmon Adedoyin. Bí a ṣe ń wò wáyé, níbo ni ẹ lè sọ fáwọn yẹn bí tá a wà yìí gangan? High Court Ọ̀yọ́ State láwa yìí ní Ring Road. We were before court 14. A wà níwájú court 14 láàárọ̀ yìí. La fẹ́ ṣe case ta ní níwájú against the Inspector General of Police pẹ̀lú Adedoyin. Kéèsì wo ni? Case tá a pè, ẹjọ́ tá a pè against àwọn ọlọ́pàá àti Adedoyin lórí bí wọ́n ṣe ń dààmú wa lórí nǹkan tí ilé ẹjọ́ ó ti sọ̀rọ̀ nígbà tá a wà nífẹ̀ẹ́. Ta ni wọ́n ń dààmú? Wọ́n fi ń dààmú Alhaji Oriyomi Hamzat. Ẹ̀yin lágbẹjọ́rò Alhaji Oriyomi Hamzat. Èmi ni kékeré náà lọ́lọ́run. Atakere yọ̀ọ́dún o. Lórí ká máa ṣiṣẹ́ fún Alhaji Oriyomi Hamzat. A lè dúpẹ́ fọ́lọ́run ọba Ọlọ́run fún wa ṣe. Bó wá ní kí ló ṣẹlẹ̀ lénìí àti wá sí ilé ẹjọ́ níwájú court 14 kí ló ṣẹlẹ̀? Bá a ṣe délé ẹjọ́ bìhẹ́mù pé court máa ṣe ìtàn adé pé kí n sì wá sọ nǹkan tá a wá ṣe fún adájọ́. Ó wà so unfortunate pé adájọ́ ní other engagement. So ìlú case ọ̀rọ̀ tá a wọ̀ ní níwájú court 14 láàárọ̀ yìí náà john ti ní target. Wọ́n ti kò sí ìjókòó lé ní báyìí. Ìjókòó lé ní wọ́n ti sún ìgbẹ́jọ́ síwájú inú ọjọ́ kẹjọ oṣù kejì ọdún tààrà yìí. Mo ṣe gẹ́gẹ́ bí agbẹjọ́rò Oriyomi Hamzat, Oriyomi náà máa wá sí kóòtù lẹ́nìí. Wọ́n wà ní kóòtù ààrẹ yìí. Àwọn náà tún wá. Wọ́n wà ní kóòtù láti lè ní òfin tó sọ pé as an applicant they have to just be in court. Okay. To come and enforce his right. Ṣé àwọn agbẹjọ́rò àwọn tẹ́ pè lẹ́jọ́ Adédoyin àti Inspector General of Police tẹ́ pè ṣé wọn náà wà ní kóòtù lẹ́nu? Wọ́n wá sí kóòtù àmọ́ nǹkan tó fà á tán tó wá sí kóòtù. Àyẹ̀ títí jẹ́ kí kóòtù understand nǹkan bá wa issue hearing notice pé wọ́n gbọ́dọ̀ wà bí àní kóòtù ní ọjọ́ tá adjourn case sí. Nǹkan tá a feel pé tí wọ́n fi wá sí kóòtù ni pé bí wọ́n feel pé òkè ká lọ sẹ́jọ́. And of course òfin fààyè ìgbà kan bá wá sí kóòtù a lè gba judgement against wọn ká sí enforce. Ti ga báwọn. Ìgbà wa ni ká tún máa la tún padà bọ̀ wá sílé ẹjọ́ báyìí? Ọjọ́ kẹjọ. Torí pé àwọn náà ló mọ̀ wò yín báwọn. Ọjọ́ kẹjọ oṣù keje nínú ọdún ẹni ká padà wá. Ọjọ́ kẹjọ nínú oṣù keje a tún padà wá sílé ẹjọ́ yìí. Ẹ ṣeun. Ó sì dájú pé kò sí nǹkan méjì dájọ́ òdodo náà lọ. Ọ̀dà adájọ́ náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo aráàlú náà mọ bó ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè àgbáyé. Àwọn náà wà abreast of bó ṣe ń ṣẹlẹ̀. I'm very sure and confident of the fact that we are going to have justice. Justice must be done. Ẹ ṣeun. Orúkọ yín lẹ́ẹ̀kan sí sà? Orúkọ tèmi ni amòfin Rahmon Adedoyin. Amòfin. Ẹ ṣe. Ok, ẹ̀yin náà wà. Ẹ̀yin náà wá. Ok, ẹ lè jókòó ń bí iṣẹ́ ìkílẹ̀ náà tó ń wá káàkiri bàtà jẹ́ àgbẹ̀. Iṣẹ́ náà nílé tá a bá ń ṣẹjọ́ àti ṣiṣẹ́ náà torí pé iṣẹ́ wa tiẹ̀ mẹ́jọ ẹni tí ò bá tẹ́ lọ́rùn tá a bá ṣòdodo fún àmọ́ ìgbàlẹ̀ ẹjọ́ ló ń gbà mí
wọ́n yìí sì sábà gbalé ẹjọ́ lọ wọ́n máa ń fẹ́ fara ni wá àwa wà lọ bá àwọn tó mú òfin pé kí n láṣì pẹ̀lú àwọn ẹni tí wọ́n fẹ́ fara ni wá nídìí òdodo. tipẹ́tipẹ́ wọ́n máa ń pè Oriyomi Hamzat lẹ́jọ́ àpè lọ́hùn kílẹ̀ rò tẹ́yìn náà fi. wọ́n ṣe bẹ̀rẹ̀ wọ́n ṣe pè wá lẹ́jọ́ láàmú pè wọ́n lẹ́jọ́ láti ṣe nǹkan kan láti bẹ̀rẹ̀ ni. àná wọ́n pè wá lẹ́jọ́ ní Ilé Ifẹ̀ ọ̀rọ̀rùn fún wọn wọ́n tún gbé wa lọ Iléṣà ọ̀rọ̀rùn a tún padà wá sífẹ̀ wọ́n tó lulẹ̀. ṣé wọ́n tún wá lulẹ̀ ń bí náà ni. nílé ní òmù gangan. wọ́n tún lulẹ̀ ń Ìbàdàn bí náà ni. káyì. àtúnlẹ̀ Àbújá wọ́n tún lulẹ̀. olùlẹ̀ lákọ̀ọ́kọ́ olùlẹ̀ lẹ́ẹ̀kejì. so n ta wá ṣe ń bí ni pé àwa rán iléeṣẹ́ ọlọ́pàá létí wípé gbogbo tí wọ́n ń ṣe tọ́lọ́pàá bá káṣọ sọ́rùn tó ń ṣiṣẹ́ tọ́lọ́pàá má gbà wípé dúró ń bẹ̀ yẹn tá a bá dúró ń bẹ̀ òfin tó gbéṣẹ́ wọn kalẹ̀ la dúró fún kìí sáwọn ẹnikẹ́ni tó bá kó kakí sọ́rùn tá a bá ń dá lóhùn tó bá ní àṣẹ nǹkan ó máa rántí pé òfin tó gbé kalẹ̀ ni là ń dá lóhùn kìí ṣẹni yẹn torí tó bá ti bọ́ sọ́ọ́lẹ̀ tí ì bá sọ ọlọ́pàá mọ́ kò lè pé ń dúró ń bẹ̀ kí ń dúró ń bẹ̀ o fún di eléyìí òfin tó fún wọn láǹfààní láti wá gbé mi Ìbàdàn kàn disturb tí mò ń ṣe kàn embarrass mi láti take me out of my territory lọ sí Àbújá kí n má lè ṣe tó wù mí kí n má lè jẹ tó wù mí kí n má lè sọ tó wù mí kí n má lè rìn bó ṣe wù mí that limited time tán fi gbé mi òfin yẹn náà ló sọ wípé mo lè wá béèrè lọ́wọ́ wọn pé kí ni mo ṣe tẹ́ ẹ fi ń gbé mi lẹ́yìn tí ilé ẹjọ́ ti dá ẹjọ́ wípé I'm a free person mo lè máa lọ mo lè máa bọ̀ bó ṣe wù mí pé Adedoyin má disturb mi má kó jẹ́ ìṣiṣẹ́ mi ẹ̀yin sì tún wá látàbújá ẹ wá gbé mi mo dẹ̀ kó ìwé ìdájọ́ tí wọ́n fún wa nífẹ̀ẹ́ mú kó lé yín lọ́wọ́ high court ní ẹ̀dẹ̀ tó lọ gba warrant of arrest ní that same high court tó yẹ high court ní Ifẹ̀ high court ní Ifẹ̀ ti gba warrant of arrest mo wá sí Ìbàdàn náà nílé ẹjọ́ tó wà ní Ìbàdàn láti wá gba ìdájọ́ kí máa ṣiṣẹ́ mi káwọn ọlọ́pàá má disturb mi tí n bá fẹ́ lọ Àbújá mo fẹ́ ṣeré lọ Àbújá on my own ìrẹ̀kọ́ ọlọ́pàá kan wá máa gbé mi wọ́n máa mú akọ́fù lọ́wọ́ bóyá káwọn fi sí mi lọ́wọ́ àbí káwọn má fi sí mi lọ́wọ́ enough of that I am doing my job níbàámu pẹ̀lú òfin orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣiṣẹ́ tó yàn láàyò so fún di eléyìí a wà ní high court náà lẹ́sìn ti gbọ́ lẹ́nu agbẹjọ́rò mi yẹn Barrister Ridwan Adékúnlé so wọ́n ló di ọjọ́ kẹjọ oṣù keje a tún pàdé bí lọ́jọ́ kẹjọ oṣù keje lágbára Ọlọ́run so mọ̀ pé kó tó dìgbà yẹn náà àwọn náà ti rí ìwé àjọ pàdé ní báyìí ni àti agbẹjọ́rò. lọ́lù tó súnké ìrè ní fálápàtà tá a bá pè wọ́n tí wọ́n bá wá káwọ́ sá ti gbàdájọ́ ni wọn náà sì lè wò pé kò sí táwọn fẹ́ sọ kí wọ́n má dojú tira àwọn ní ọjà wọn wá so kò sí tí ò lè ṣẹlẹ̀ kí wọ́n sá ti gbé ìdájọ́ kalẹ̀ kádẹ́ ọ̀sẹ̀ tó kà wá nìyẹn so oríṣi tá a ṣe wà ń bí nìyẹn. ẹ ṣeun kí Ọlọ́run kó ṣọ́ wa ju ọjọ́ kẹjọ oṣù keje lọ a tún tẹ̀síwájú. tí wọ́n tún bọ̀ ní kóòtù ti Timothy tá a sọ. 27 ni. on the 27th of inú oṣù yìí ni. of this month. ọ̀sẹ̀ tó ń bọ̀ ni. ọ̀sẹ̀ tó ń bọ̀ ni o ẹ jẹ́ á pàdé o ní ọjọ́ Monday ọ̀sẹ̀ tó ń bọ̀ ńlá pàdé ní high court. kígbà náà wọ́n ka ẹjọ́ ti débi kókò dùn bẹ́ẹ̀. ẹjọ́ ti débi kókò dùn ká mọ ibi tí yẹn ọjà sí bí wọ́n bá mọ wá jẹ́jọ́ bí wọ́n bá fi hàn sí ni bí wọ́n sì ní wọ́n mọ wálé wá jẹ́jọ́ ni kò sí tí ò lè ṣẹlẹ̀ so fún di eléyìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà ẹ̀yàn oníròyìn tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní píkì tá a sọ ìtẹ́ fẹ́ lò we appreciate you ẹ̀yin tẹ́ wá bí tẹ́ wá join wa we appreciate you Ọlọ́run á dúró tì yín Ọlọ́run ò ní fi yín lẹ̀ ẹ jẹ́ á dúró ti òdodo lẹ́yìn òdodo kò sí nǹkan kan àbí tí èèyàn bá bára rẹ̀ nínú ìyà ló kù. Thank you. God bless you. Thank you, sir. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.